a message on WhatsApp in the morning. Eshigoni, I will. We are not here attacking Man U lólóyè, but dúdú ni Chelsea. So Chelsea then lose the game. No, Chelsea win lọ́wọ́lọ́wọ́. So dúdú rò pé game yẹn ti tán. Ní 91 minutes, ìgbà tó wo date ọwọ́ time yẹn ní 91 minutes, èmi náà ní game yẹn ti tán. Olóyè ní kò tán o. Wọ́n ní both team has scored. Mo wo lóye báyìí. Èmi kúkú mọ bọ́ọ̀lù wò tèmi. Nífẹ̀ẹ́ bọ́ọ̀lù, èmi ò wo bọ́ọ̀lù. Látijọ́ tí mo ti ń gbé UK for 27 years, mo ṣiṣẹ́ ní stadium ni. But tó bá ń bá mi sọ̀rọ̀ bọ́ọ̀lù mo mọ̀ ń pẹ̀. Àfìgbà tí dúdú sọ pé wọ́n ti score, mo wá ń wo lóye báyìí. Mo ní bá mi bí àṣà Yorùbá wuyì, a ní ọṣẹ tó lóye lóyè, ìjẹ́ èmi náà ni ìjẹ́ ẹni fún mi díẹ̀ nínú ẹ̀ kémi náà mú lọ́lé lọ lò.